أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبه نستعين ولا عدوان إلا على الظالمين وبعد. adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run atọrọ àlékún kí àti ìgbẹ̀ fún aṣọ́jọ́dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́run kó máa bá Ànábì àti àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí a ń tẹ̀lé ojú pọ̀nà tí Ànábì wa sallallahu alayhi wa sallam tó filẹ̀ títí ó fi di ọjọ́ ìgbéǹde kìyámà. Akíra wa ní kíkí ọ̀la ìpé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Subaka náà akíra wa kó ojúmọ́ àti òní à ń fi àánú Allah àfi ń bẹ lọ́hùn kọ́lọ̀n kó jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lẹ́yìn orílẹ̀ àlàyé. Àwọn tá a ti kí júmọ́ ọlọ́mọ fi sòkun fún wa gbogbo olú tí wọ́n tí kí káàkiri àgbáyé Ọlọ́run jẹ́ bánisí tí wọ́n náà ní ìrọ̀rùn wọlé àdọ́kà ọ̀sọ̀ Ọlọ́run wọlé agbóná la ilaha illallah. So eléyìí ni júmọ́ àti ọ̀kan nínú oṣù Shawwal, ìyún oṣù tí ó tẹ̀lé Ramadan, tó jẹ́ pé tí oṣù bá dé a bọ̀ sínú Dhul-Qa'dah lọ́la insha Allah. Tó bá sì pé ọ̀túnla àti wà ní oṣù hajj náà nù kọ́lọ̀ kó jẹ́ kí ilé yakọ́bẹ́ ní kọ̀ọ̀kan aláyọ̀ àtàlàfíà wọlé àjọkọ̀ ọ̀sọ̀ Ọlọ́run. Ní àìnígbára lásìkò ìmọ̀ràn ni o àti ìkó lórí ọ̀rọ̀ àwọn òṣèré nítorí jẹ́ kí ọ̀rọ̀ yìí kó tún wáyé báyìí nǹkan méjì ni. Lẹ́yìn ìgbà tí mo ṣe fídíò tán lánàá mo tó rí fídíò àwọn àfáà kan tí wọ́n ṣe tíra tó fi ń sọ̀rọ̀ lórí ikú òṣèré tó kù, ṣùgbọ́n ṣe sí oníbídíà ó ní pé wọ́n máa ń da nǹkan rú máwọn èèyàn lójú, wọn ò ní lọ straight. Àní àfáà lè yẹ kí ní tá àfáà sọ̀rọ̀ ẹ̀yọ́ kọ́ lọ gbọ́ yé ọ̀rọ̀ tá àfáà sọ pé èmi ò lè ṣàdúrà fún Murphy Àfọlábí àfáà sọ báwọn, but àfáà ò ṣe pé náà àfáà in tó dá àfáà lójú tọ́ mẹ́ni ìmọ̀ làfáà fi sọ̀rọ̀. So torí pé àdúrà wà ní ìbàdàn lọ́dọ̀ ẹ̀yìn bídíà ní àdúrà ò ti ní túmọ̀. Àfáà wá sí okò sí okọ̀ kánibọ́dì ẹ̀ sí dandan ní káàbọ̀ sàdúrà fún un tó hàn sáàfà ní ti gbogbo ẹ̀yin lẹ wá lẹ́rìí mi lọ́wọ́ lẹ́yìn wá ń wò tí ìbá ṣe pé ẹ kórìíra súnà ẹ kórìíra òdodo ẹlòmíì ọ̀tá pé àfáà ti ta sí arí lẹ́lòmíì ń bá káàkiri àfáà ti sọ̀rọ̀ tó ta sí arí àfáà ti ṣe kíní kan tí ìbá ṣe bẹ́ẹ̀ ntọ́ ẹ kọjá lẹ́lòmíì kẹ́ àwọn mùsùlùmí kan tiẹ̀ láwọn ò lè ṣàdúrà fẹ́ nìyí bóyá nítorí nǹkan tí wọ́n mẹ́ni ìmọ̀ àwọn nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ àwọn nǹkan báyìí ló ṣẹlẹ̀ kì í jẹ́ pé àfáà ṣe pé ẹlòmíì bọ́ta náà àwọn fídíò àwọn ní ẹsẹ̀ ẹgbẹ́ tó lọ́wọ́ lè ṣàdúrà fún kínní gbogbo àwọn táwọn sọ̀rọ̀ yìí náà ẹlẹ́bọ ni wọ́n máa ń pè wá wọ́n ní tàbá ti kú àti wọná wọ́n ní tàbá ti ṣe kíní kan wọ́n lọ mọ náà ni Murphy Àfọlábí ìbò làáfáà ti sọ bẹ́ẹ̀ mo ró bídí àkàtọ́ sọ yorùbá nù ẹ sáfẹ́ jẹ́ káyé ó lè bá a gbọ́ yé ìrọ̀ ni ẹnì kan ò sì ní ìran kankan lórí àlámọ̀ ìrí ọ̀rọ̀ ìkànnì méjì ni yìí máa kọjá pé alákùnjẹ tó ti hàn tó jẹ pé ọmọ òótọ́ ọ̀rọ̀ ṣùgbọ́n akùnjẹ ní bá ká tàbí kọjá wípé ẹni náà ìsìláàmù rò wulẹ̀ gbádùn tẹ́lẹ̀ àkùnjẹ yẹn wá lè jọ́nà méjì ọ̀nà tó bá rí ọ jẹ́ so ìyẹn kọ́ la fẹ́ sọ. Gbogbo ń tà ń sọ náà tẹ́ bá wo fídíò tí mo ṣe lánàá orí ibì kan náà nìjà sí gbogbo ẹ̀yin tẹ́ ń bọ́ ta kò sẹ́ni kankan tó lè sọ wípé ẹni ìgbésí ayé rẹ̀ ti lù ọ́ bọ̀ ọ́ dá o tẹ́lẹ̀tẹ́lẹ̀ apart from pé ó ń ṣe kí ni o ó ń ṣe fídíò oògùn issue kan kọ́kọ́ nìyẹn o pé ń ṣe fídíò oògùn ń ṣe babaláwo ń propagate ẹbọ ìgbésí ayé ẹni gẹ́gẹ́ bàbá tó bí ẹni wọ́n fi ń lẹ̀ pé olóòṣà ni bàbá rẹ̀ ẹni kọ́ ifá ìtẹ̀yàn kọ́ tí wọ́n bíyàn sí inú sẹ́wọ̀n kí ọ̀nà ti kọ́kọ́ súnmọ́ kí ọ̀nà ilé kìí sọ́nà Islam ìyẹn clear kìí tẹ̀lé kó súnmọ́ ó clear kìí sọ́nà Islam but ẹ̀yin lẹ́wọ́ àmọ́ nǹkan tẹ́ ẹ rí padà pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó nínú àwẹ̀ yìí ó ẹ jẹ́ ká máa fìlà ẹ mẹ́jà máa wò pé ọ̀rọ̀ pàǹbára wa sọ̀tà torí tó lọ́n ẹ̀yin lẹ́wọ́ rí àáfàá tó sọ pé òun ò lè ṣàdúrà ókè ní tí owó ilẹ̀ ẹ̀ mọ̀ mọ̀ tẹ́ ẹ mẹ́ni yẹn mọ̀ ilẹ̀ àáfàá tó sọ pé òun ò lè ṣàdúrà sọ ẹ kéèyàn ṣàdúrà fòrò ẹni bẹ́ẹ̀ tó bá wọn pàdùn àwọn ìbádà ni but ẹ wá rí nǹkan míì èyí sọ pé ń tẹ́ ẹ rí gan jẹ̀ ní o tọ́ra àwọn èèyàn máa fẹ́ fi kú kọ́fà ara wọn yóò bá burú
síbi Yorùbá ìlàjọ wà lómi òní nígbà wọn fẹ́ kú wọn kà pé láìláìlá wọn wá pẹ́lẹ́ ìrọ́lẹ́ o káwọn sáà lè sọ fún kúkú rí kálukú fẹ́ kúkú rí ẹ̀ sì rìnrìn rí. ìtẹ́fì wa mọ̀ inú tó jẹ́ ń jáde ònu mo tún wá rí fídíò Sheikh Al-Fulani hafizahullah wa ra'ah fídíò wọn yẹn ọwá ìrọ̀lẹ́ àná mo rí lẹ́yìn ìgbà mo ṣe fídíò tán tí wọ́n ń sọ wípé Murphy Afọlábí o wípé ńgbà tó kú wọ́n kọ́ sọ pé báwọn bí MC Olúọmọ ṣe ní káwọn ò ṣe wá sí nǹkan kan tí a tó gbélé yòó náà MC Olúọmọ ló ṣe ìgbà tí ẹni ìkú làwọn èèyàn wú ọ̀rọ̀ yẹn bọ́ ta ó fi hàn pé ní tó fi lé mú MC tó fi ní ẹsìn bá mi ṣe wá sí fún kọ́ máa kírun ẹni yẹn kírun ó bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ẹni yẹn awo ní í ṣe nu tó ẹ bá dúró pé MC Olúọmọ ti sọ báwọn táwọn afáàkọ̀ sí abẹ́ náà wàá bá ẹni yẹn sọ̀rọ̀ ajẹ́ pé ntẹ́ni yẹn ṣe ń bọ̀ náà ní tá a fà lè kí nìyẹn náà sọ. Number 1 o kẹ́ gbọ́ yìí dáadáa ní tí gbogbo ayé mọ̀ mọ́nú ẹ̀yin tẹ́ wá súnmọ́ ọ̀lẹ́ ráríkà nǹkan tá a mọ̀ nìkan ni ìyẹn lẹ̀ bá fi sáyé kì í jẹ́ pé àmọ́ bú àfáàkọ̀ sọ̀rọ̀ pálá katakítí àfáà gan lọ́wọ́ lórí ìpìlẹ̀ torí pé tí ọba rí bẹ́ẹ̀ ni kò ní ìdíkẹ́sì wọn sọ pé wọ́n ti bẹ́ẹ̀ ní ìsọ̀rọ̀ ní tẹ́lẹ̀ ní ká bí sínú láìpẹ́ ẹ̀dá ní sọ pé wọ́n ti bá a sọ̀rọ̀ ajẹ́ pé ní tí ń lò bọ̀ ọ̀dà tẹ́lẹ̀ ẹjọ́ la káyìn ẹja jọ fi bọ̀. Number 1 o àfáà Al-Fulani wá sọ bẹ́ẹ̀ wípé wípé ńgbà tẹ́lẹ̀ gan kú wọ́n ní a lọ bá Àràbà Òṣogbo àbí nǹkan nínú fídíò yẹn ni mo ti gbọ́ ká lọ bá Àràbà Òṣogbo wípé ẹni tí kú o bó ni wọ́n sì sòkú rẹ o tí ẹnìyàn ọba sún máa wo àbẹ́mọ̀ tún máa Àràbà bí olórí àwọn ẹlẹ́bọ òkè tẹ́nìyàn ọba sún máa wo tẹ́nìyàn ọba máa sáwó wáì tí wọ́n fi lọ bá Àràbà síbi tẹ́nìyàn bá kú ìmáàmù ni wọ́n lọ bá sẹ́wọ̀n ajẹ́ pé gbogbo pọ́ìntì tí kálukú mú wá yẹn ẹ tó ń gbé àfáà lẹ́yìn ni tó bá jẹ́ pé àwọn tí bá máa ń gbọ́ yín gbogbo àwọn tí bá máa ń tẹ̀lé yín wọ́n bá ń filà ká ìlọ tí èsì pé ìkórira pé sáwọn alùsùn náà sáà ni nígbà wọn lọ bá Àràbà yẹn Sheikh Al-Fulani wá sọ yìí pé bàbá Àràbà yẹn wá sọ pé kí ló ṣe káyìn ẹjẹ wọn lọ síbẹ̀ sẹ́wọ̀n kí ló ṣe káyìn nù so ìdá ajẹ́ pé ìpìlẹ̀ náà nù ṣé wàá rí ibi tí wọ́n ń lọ gangan mọ́kà clear eléyìn kí n tó sáré clear àga kankan lórí pé èèyàn ń ṣe fídíò èèyàn ń ṣe fíìmù jáde ń fẹ́ bọ́ ṣe rí wàláhì gbogbo ohun táwọn yẹn ń sọ ọ̀nà àtijọ́ àti mu ọ̀rọ̀ burúkú tẹ́ bá rà àfa àkàtọ́ bá sọ àfa yẹn ọ̀gbádùn tó ní èèyàn ní máa ṣaláwo ń bi kí lórúkọ kò sí ìlànà kan tó fẹ́ rìn láyé tó wà nílànà yẹn ló jẹ́ sórí ibú wájú Ọlọ́run tó jẹ́ sórí ibú wájú Ọlọ́run Ọlọ́run ó múrú ẹni tó ní ìlànà yẹn wá tó sì sórí ire bẹ́ẹ̀ bá ní lọ́ọ̀yà lòun ó torí lọ́ọ̀yà tó ń jẹ́ lòun sórí ibú wájú Ọlọ́run yóò àmọ́ lọ́ọ̀yà tí ó wà nìjẹ́ náà wà tó sì jẹ́ pé wọ́n rí tọ́lọ́run sí ibẹ̀ téèyàn bá lọ́lọ́pàá lòun ọlọ́wọ́ àmọ́ ọlọ́pàá tó jẹ́ pé wọn ò gbẹ̀gàkúgbà yóò mú wa bẹ́ẹ̀ bá ní kíní kan lòun gbogbo ọ̀nà téèyàn bá rí kọ́ máa rìn ọlọ́wọ́ àmọ́ àwọn kọ̀ọ̀kan wa ọwọ́ alẹ́ kéré ni irú ọ̀nà eré náà sí bá ara àwọn èèyàn kẹsẹ̀ bàbá wa ń dé bẹ́ẹ̀ sí àwọn oníyàn fi máa ń ṣeré lọ́pọ̀lọpọ̀ gbà wáyé tó jẹ́ pé wọn ò ní rí yàn tí síbi nǹkan rírí láyé rẹ̀ níbi eré ju pé wọ́n máa ti àbáláwo lọ Number 1 nù àbáwá ń dé bẹ́ẹ̀ o gbogbo ẹ̀yìn àfáàtẹ̀ súnmọ́ wọn là ń sọ yìí o bàbá wa ń dé bẹ́ẹ̀ tẹ̀mọ̀kì kí wọ́n tó dákọ̀ ẹlòmíì àwọn èèyàn kan tó wá ń bẹ tó yẹ pé wọ́n máa ṣeré àbáláwo ńgbà míì wọ́n á tún máa ṣeré míì bóyá olú àbáwá ń díṣẹ́ àní wọn á máa ṣe wà lẹ̀sìn gbà kan tẹ́rì pé wọ́n pàṣẹ ẹ̀sìn wọn yẹn hàn lára wọn kọ́lọ̀ ń jẹ́ mi wọn ogun kọ́lọ̀ ń jẹ́ mi gbogbo àwọn yòókù ní ogun ògógó ní yín kákọ́dì ní ọlọ́ ń jẹ́ mi gbogbo wọn ogun ta ló lè kúnnú àwọn tí mo dárúkọ yìí kọ́lọ̀ ń jẹ́ mi ogun dáadáa kọ́lọ̀ ń jẹ́ mi ogun táwọn yóò àmọ́ dáàtú pé ṣé mùsùlùmí ni sáláwo ni kódà kún tiẹ̀ ṣeré àwo gan ọ̀yà kún ṣeré àwo ẹ ọkọ̀ ti bẹ̀rù ọwọ́ báwọn yẹn dáàtú gan táwọn kan jáde o ṣé àkébi tí ó kù sí mi táwọn ẹni yẹn ni pé àwọn èèyàn kan kálukọ́ ọmọ ṣàdúrà alùsùn náà lórí pé ẹni tó bá ilé ṣẹbọ tàbó polówó ẹbọ ẹdẹkùn tí mo mọ̀ pé Ọlọ́run kórìíra abẹ́yìn àfà ẹ̀yìn àfà tẹ súnmọ́ ẹ máa sọ fún ẹ dọ́tò lọ mo ti sọ táwọn òsèlú lánàá tí yín lọ́kàn lónìí ẹ sọ fún ẹ káyà Kùránì fún wọn wọn ò gbọdọ̀ forí ibú ṣeré ké ọmọ àti babaláwo tó bá jẹ́ yín pé nítorí ntí ẹ fi ń ṣeré ni pé wọ́n fẹ́ ká yọ kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ayé wa fẹ́ kẹ́kọ̀ọ́ sẹ́wọ̀n kí n tẹ́ pé nítorí eré nù pé tí wọ́n ní eré lẹ́yìn sẹ́wọ̀n náà àwọn káyé lẹ́kọ̀ọ́ ni o mo wá fẹ́ káyé lẹ́kọ̀ọ́ máa fẹ́ sọ wọn pé tẹ́ ẹ bá ti ní ṣòro ọ̀nà àbáyọ ni pé kẹ́ ẹ lọ ní babaláwo sẹ́tùmọ̀ tí wọ́n sọ kọ́nù ni nígbà tó ní ṣòro tí ń gbọ́ ọmọ tọ́lọ̀dọ̀ babaláwo tọ́pọ̀ wọ̀ fún mo ní ntí mo fẹ́ ṣe mo fẹ́ káyé kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni
ẹ̀yin àfa ìwà ń sọ pé wọ́n fi ń ṣeré ni àwọn tí ń sọ pé àwọn fi ń káyé lẹ́kọ̀ọ́ ni àwa fẹ́ fi ọ̀nà ẹbọ káyé lẹ́kọ̀ọ́ sẹ́ni yẹn ní ò ti máa establish ẹbọ. tẹ́ ẹ bá gbọ́ ìsìlámù yìí gbogbo ẹ̀yin àfa àtẹni àmọ́ ìdàpọ̀ tẹ́ ẹ bá gbọ́ ìsìlámù yìí ẹ má pọ̀ lọ́nkó rẹ̀ ẹ jẹ́ kọ́kọ́ kóòtì nítorí kóòtì àyàká ẹ jọ ẹ̀yin àfa ẹ̀sùn tọrọ torí ọlọ́ ẹ̀yin gánlẹ̀ ẹ̀jẹ̀ káwọn èèyàn orí ẹ̀sìn gidi ṣe ẹ̀yin àfa tẹ̀sán àwọn olórin eléré. Suratul Maida aya 72 òní Suratul Maida aya 72 ẹ máa gbọ́ o Maida torí ara àwọn àfa àgáwọn ní àwọn àyà tí wọ́n ń kà àwọn àyà gbogbo sórí gbogbo àyà tàbí àwọn Maida gbàgbé kí sọ̀rọ̀ àyà gbogbo torí Maida sọ̀kalẹ̀ ní ọwọ́ gbẹ̀yìn fànàbí ni o oṣù díẹ̀ lẹ́yìn ìgbà náà ni ànàbí jáde láyé o kò sáwọn àyà tó parẹ́ mọ́ o níjẹ́ bá fẹ́ kóòtù ọ̀rọ̀ Christmas ẹ máa rántí Suratul Maida bó ti jẹ́ pé ilẹ̀ ẹ̀gbọ́ àyà yẹn yé o àyà yẹn náà làwọn náà ń lo against yín lórí oúnjẹ Christmas o ṣùgbọ́n ẹ fàyè lẹ́ fún dìbẹ́tì kájọ sí ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀fàjà kọfẹ́ ebú ibẹ̀ láti mẹ́ tọ́nà dání ibi kí owó yàtọ̀ abájọ sọ kódà bẹ́ẹ̀ mú kọjọ́rí zoom ẹni tó bá láyà lórí ọ̀rọ̀ oúnjẹ Christmas kó jájọ sọ Maida náà láàjọ lò fúnra wa àwọn àjọ kótẹ́ sí ìwà ibẹ̀ la yóò ti mọ̀ pé kí ni kódà kọ tẹ́ bá ti rẹ̀ ti ń bè ìbú tó gbé lọ́ọ̀ dá lójú nù á sì á máa bára wa jà láìláì àlè bára wa jà lójú ẹgbẹ́ tí n bá kọ̀rẹ́ tiẹ̀ tí n bá rí ẹni àtọ̀ kíra wa á kíra wa náà ntí ọba kẹgbà bóde tí wọn sọ níjọ́ Sunday pé tí wọn bọ́ ta lórí kíní tí wọn sọ pé àwọn kan àwọn tí jókòó àwọn alùsùn náà kan bọ̀ mọ wà ń jókòó yẹn mọ pé kí n tó débẹ̀ tó ti yé báyìí mọ wà ń jókòó tí wọn pé àwọn sọ lọ́dọ̀ àwọn alùsùn náà bí ẹ sì bọ́ta tán kí wọn tó bọ́ta bí ẹ sì sọ̀rọ̀ tán ní abẹ́ bọ́ta àwọn ẹni rárá àwọn èèyàn fún ẹlẹ́sìn ní jókòó ẹnìkan fún ẹlẹ́sìn bẹ́ẹ̀ sì abọ́ta tán kọ̀ sẹ́ńtọ́ sọ̀rọ̀ pátá tí ọ̀sọ́ lórí ọ̀rọ̀ wọn pé ó dún àwọn jẹ́ ti lọ ìjọ náà ni mo sì lọ kí wọn méjì tẹ̀ tó fẹ́ máa ṣe kíráńkírá salamu alaikum nǹkan àti èsì ìgbà kékeré ẹ̀dá kan sọ̀rọ̀ àfi ń sọ lẹ́yìn pé kí sọ̀rọ̀ ọ̀rọ̀ ṣíṣe afájà sí bá mẹ́rin wà nígbà tí ipa ń ṣépè fúnra wa ààbò ọ̀nà so àwa èmi o ọlọ́ni làkọ́dí kàfárọ̀ lẹ́bí náà qalu inna Allaha huwal Masih ibn Maryam ọlọ́ni gbogbo àwọn tí ń sọ pé ọlọ́run ni Isa ọmọ Mariama ọlọ́ni ẹ ti di kèfèrí Kùránì wà lọ́sọ bẹ́ẹ̀ ẹni tó sọ pé Jésù ọlọ́run ni kèfèrí ni máa gbọ́ ọlọ́run sọ pé kèfèrí ọ̀wọ́ nínú Al-Kùránì tiwa sọ́wọ́n ojú ọmọ tí àwọn àfáàn torí ẹ̀fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀yìn kan Kùránì mọ̀ ń ká yóò Suratul Maida Quran chapter kí ni Maida náà Suratul Maida ilé mọ́ chapter ni o torí ayé ti dáyé chapter kẹ́lọ́ mọ́ wa Maida Quran chapter 5 sójú wà tí mi lórí tí mo bá nù ìwé tí mo gbàgbọ́ 72 verse 72 ọlọ́run ni wọ́n ti di kèfèrí o àwọn tí wọ́n sọ pé ọlọ́run Ìsá ọmọ Màríàmù ọlọ́run ni àìmọye ọlọ́run sọ pé kèfèrí ọwọ́ náà ṣe ń gbọ́ wa qala al-Masihu ya bani Isra'il ọlọ́run ní Masihu gangan Ìsá ń sọ pé èèyàn ọmọ Ísírẹ́lì ẹ̀ máa gbọ́ ibudullaha rabbi wa rabbakum ẹ lọ sin lọ́wọ́ ọba yín ọba mi ọba tó dá mi ọba tó dá yín ní kẹ́ẹ̀sìn innahu Ìsá wa sọ pé dádájú ẹni náà tọ́ba ilé sí kí ni man yushrik billah tọ́ba ilé múrogún kọ́ mọ́ lọ́n faqad harrama Allahu alayhi al-jannata ọlọ́run ló ń ṣe àlìjánnà léèwọ̀ fún wa ma'wahu an-nar ibi ìsẹ̀rísí rẹ̀ inú náà ni Kùránì wa lọ sọ bẹ́ẹ̀ ọlọ́run tó kóòtù ọ̀rọ̀ Ìsá ó fẹ́ kó gba àwọn ànábì ọlọ́run wọn kojú oró sí ẹbọ ṣíṣe àáfàá kan wà nínú aṣọ pé ẹsẹ rí ẹjẹ lọ kógìbò wọn aláwọ ọmọ kàtí ajáde bá a ṣe ń kánú kí social media ò tó dé social media wà ní ní káwá sọ pé ẹmẹjọ wọn sọ pé abẹlẹsẹ kẹwì ọlọ́run lẹ́nu tó bá ṣe mí tó yàtọ̀ sí Islam ọlẹ́ni òfò ni Suratul Imoran lọ sọ bẹ́ẹ̀ káwọn náà kàtí ẹ tó bá wà ní ìwé wọn pé ẹni tí ó bá gba Christianity gbọ́ wọn lẹ́nu ibú ni kó ti kàjáde tó bá ti kàjáde kò sí ní tọ́kàn wà ìntọ́ wà ní ìwé rẹ̀ lọ kàjáde but ẹ̀yin ní ká máa já àwọn ọ̀rọ̀ ayé yìí dànù sọ yẹ bẹ́ẹ̀ ẹ̀yin àfa àtẹ̀sán máa ń wo lórin ká má kà torí ẹ̀ lẹ́fì wá rí ọdún wọ́n pé pásítọ̀ báyìí wọ́n ní Alhaji Pasuma ẹ wò unity nìyẹn ọlọ́run pẹ̀ nìkan lọ́mọ ẹ̀ná kó tó bá ilé kú bẹ́ẹ̀ ká àjọ dàpọ̀ ẹ̀yin lẹ́ ń dà nǹkan rú máwọn èèyàn lójú torí tọ́ náà ẹ̀sùn tọ̀rọ̀ àfa ní àkídà alùsùn náà ni pé ẹni tó bá jẹ́ lẹ́sẹ̀ tó bá sàti jẹ́ mùsùlùmí kódà ọ̀rọ̀ ẹ̀sùn tó bá ló máa ṣe kò lè kú káwá ṣépè fún kódà ẹ máa gbọ́ orin tá lùsùn náà lórí
béèyàn rẹ̀ bá ṣe mùsùlùmí lọ tó bá kú ìsìlámù ni àṣepè fún àní ṣépè fún ṣùgbọ́n àní ṣàdúrà níta àfa àṣọnu sọ̀rọ̀ ẹ̀dá kùn sí dandan ní kéèyàn ṣàdúrà fún ni nígbà ọlọ́run ti ní tẹ́ bá ṣe ìgbà ọ̀dà ní ìṣọ̀rọ̀ ní ẹni tó bá kú òní ìnà ìsá ni tó ń sọ̀rọ̀ ìyá nábì ìsá fàkọ́dé harrama Allahu alayhi al-jannata wa ma'wahu an-nar kí rẹ̀ ni wọ́n wá kú kẹ́ni kí n ṣàdúrà tí mọ̀ kádùrà tí wọ́n gbà bó lẹ́nìkan ibi tẹ́ bọ́ lágbára dé ní ìsá tó ń sọ yìí o ẹnìkan wá áàtì fíìmù gbogbo interview tí wọ́n wá ń gbé jáde lẹ́yìn rẹ̀ wọ́n fi ń rinlẹ̀ yìí pé olóhùn kọ́fà òun kọ́ kíní kan bàbá àwọn ní àràbà Òṣogbo tẹ́lẹ̀ kíní kan kan báyìí èyí ò ní gbàgbọ́ nù nǹkan yìí ọ̀rọ̀ akéde ọ̀rọ̀ gbàgbọ́ ni láti sọ pé ẹ mọ́mọ́ yín lọ lé kéwù tí ó sì kọ́ níta òhìdù àìmọ́ta òhìdù àwọn àfa yìí ń dá wà láàlẹ́ ṣé níta àfa sọ ní ìsìn kò tó já ẹ wá wò ń tẹ̀yìn ọ̀gbọ̀ yìí tẹ ẹjọ́ tẹ̀ ẹ̀sìn ọ̀tẹ̀ ẹ̀sìn ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ yìí tẹ̀ ń bọ́ta o ẹ̀ ń tó bá bọ́ta náà àfa ẹ wo Sheikh Al-Fulani ẹnì kó kàn sọ pé àwọn kan sì sọ yìí pé àwọn òdìsàdó àfa yìí so ṣùgbọ́n níta àfa sọ ni àfa Al-Fulani ò bu èèyàn ìwọ̀n bá ti wò bẹ́ẹ̀ wọn ò bu ẹ̀ wọ́n kàn sọ pé ntọ́sẹ̀lẹ̀ ni ẹ̀ẹ́n tẹ́ ẹ̀ bá sí nìyẹn ẹ wá ń jáde ẹ̀ ń ṣe fídíò ẹlòmíì náà ìkẹ́ náà ń gbẹ́tọ́ jẹ pé tí ì bá ṣe pé social media tó dé kí ló ọmọ dá sọ́rọ́ ẹ̀sìn ẹ̀ tì mẹ́tò èso kí ó tó bá fẹ́ dá sọ́rọ́ ẹ̀sìn ìfagídé para fẹ́ bẹ̀rẹ̀ a'udhu billahi minash shaitanir rajim kí wọ́n sàlẹ̀ mọ̀ pé mákàrájì ló fẹ́ jáde kí wò lè tó báyìí adàgbà kọ́là ń gbà mí àmọ́ àṣọ innal hamdalillah so ẹ ti gbàgbé kí ni yóò wí sí kálukú sáfẹ́ ṣe ẹ fẹ́ wá máa fi ìsìlámù ra yìí fáwọn tẹ́ ẹ rí pé ọ̀nà wọn wọ́ ẹ sọ tọrọ fáwọn eléré pé kí wọ́n mọ̀ sí rí ẹ bọ̀ tẹ́ ẹ bá náà fẹ́ káyí ọgbọ́n ni ẹ má jẹ fún ọ nítorí tíyẹn bá pagidi ọ̀dà náà sọ dá yín lójú ẹ lè sọ lóko hàn pé ẹ máa ṣe ń tẹ̀sí lọ ẹ ṣe lẹ́bọ tó bá díwájú ọlọ́run tó bá yín gbé ẹ dákun tó lọ́n bá ní wá ètò fi ń polówó ẹbọ ó sì péré ẹni mùsùlùmí èmi ọlọ́run ọ̀yọ́nu sí ọ sí yọ padà wáyé wá tó ṣe ni ṣùgbọ́n ìyẹn fi gbogbo ẹnu sọ pé tó o bá ṣe rí ẹbọ ọlọ́run ó bínú sí ọ ẹ rí i pé ntá lùsùn náà ń pépè sínú tó bí àti sífà sáìdì ntá ń sọ dáhùn sọ pé nǹkan yóò dá nǹkan yẹn tẹ́ ẹ bá wulẹ̀ ṣe ọlọ́run ò lè bí yín léèrè gan ẹni tí o bá ṣe rí ẹbọ sọ́nà wọn bí léèrè pé nígbà tó wá jẹ́ òṣìṣẹ́ tíátà kí ló tó fi lè káwọn yẹn lẹ́kọ̀ọ́ pẹ̀lú ẹbọ ṣe àpé tí wọn fi lọ́lọ́run nípa ọlọ́run torí pé ìwọ ọlọ́run ló kórìíra ẹbọ olóò ní foríjẹ tó bá ṣe bọ ntọ́ wa ló kórìíra ni kéèmẹ̀ wa máa fi ṣeré irú eré wo nu ṣùgbọ́n tó bá dẹ́rì kẹ́mọ́ tó lọ́n bá ní wá ètò fífi tí mo kórìíra kárí ọlọ́run mo kẹ̀mí ṣeré ni ìwà nkẹjẹ ni ṣé ìwà nkẹjẹ láàrú ìfọlọ́ ìwà nkẹjẹ ẹ sì fẹ́ báyà àwọn èèyàn tí wọ́n fi gbogbo ẹ wá ń bọ̀ ta ẹ wá ń sọ sí ní tẹ́ ẹ̀ sọ ní ìsinmi pé káwọn mùsùlùmí ọ̀bọ ọbẹ̀ kó máa ṣeré olóògùn lọ àwọn èèyàn kan ń pẹ bọ́ọ̀rẹ́ àwọn kan fẹ́ máa tó wú jáde padà ọmọ mùsùlùmí náà máa bá wọn propagate ẹ̀ kí ló dé ẹ̀yin eléré ìbílẹ̀ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí náà ẹ máa ṣeré ìsìláàmù kẹ́ máa fi ìsìláàmù propagate ẹ̀kọ́ àwọn tó bá jẹ́ kí lórúkọ rẹ̀ tó máa fi eré kíní ṣe kíní ẹ wá bẹ́ẹ̀ sáláwo wọn lọ máa láwo nù wọn ó sì ajẹ́ púpọ̀ tó lọ ọgbọ́n náà ń gbọ́ lọ́wọ́ àmọ́ pọ̀fọ̀ nítorí wọn sọ fáwọn èèyàn ó sì ní kún imitate ẹ ajẹ́ pé tí má ti lé níṣòro ọ̀fọ̀ ni wọ́n lọ pa ìtumọ̀ tẹ́ ń sọnù ẹjọ́ nítorí ọlọ́run kì í sì jẹ́jẹ́ agbọ́ra wáyé tẹ́ bá lọ́nà tá a fà gbà gbọ́rọ̀ kalọ̀ dá sí káwọn èèyàn wá máa ṣeré ẹbọ lọ ni kó máa wọ ọṣọ ògùn kó máa ṣe gbogbo ẹ̀ ìlọlọ́run sọ ọ̀nà máyídà ànàbí ìsàlọ̀ sọ̀rọ̀ gbogbo ẹ̀ náà wà gbé sọ́ndà ké eré òdíwájú ọlọ́ àwáyé wá ṣeré ntẹ́yìn ọ̀wà gbọ́yé aláròyè wá gbọ́yé ibi tí wọ́n lọ́rùn nítorí wá prompt mi bọ́ta nù ẹ̀wọ̀ aláròyè ń bá wọn fẹ́ ròyìn wọ́n ní kan náà jọ̀gbọ́n Islam wọ́n sọ pé because n tó believe nu Islam gan fa ní kálukú kọ́ àbí Nàìjíríà gan ẹ̀wọ̀ ìròyìn tàláyòrè wá gbé pẹ̀lú ọ̀rọ̀ àfàlì ẹ̀kí nìyẹn pé nìkan nínú àwọn scholar Islam ó lóun ò lè ṣàdúrà fún Murphy Àfọlábí nítorí pé gbogbo pati ń kó nínú fíìmù ní ti Islam takò ní bí ẹ ti sọnù sí àkẹ́ni tó lóun lè ṣàdúrà sọ reason wọ́n wá ní ìkànnù àwọn onímọ̀ ìjìnlẹ̀ ní University of Kenya pé ó wá sọ wípé kéèyàn kópa nínú fíìmù kò sọ wípé èèyàn ń ṣe babaláwo sí àgbo mọ́kànlá kọ̀rọ̀ ẹni fèrè pé kéèyàn kópa ní wọ́n sọ̀tọ̀ ọ̀tún wọ́n sọ̀tọ̀ sí wọ́n ta news ntẹ́yìn ọ̀gbọ̀yé làwọn ra gbọ́yé wọ́n sọ̀tọ̀ ọ̀tún wọ́n sọ̀tọ̀ sí. ẹni tó sì sọ̀rọ̀ tó ní kéèyàn kópa nínú fíìmù wọ́n ní oní ọ̀jọ̀gbọ́n nínú iṣẹ́ tíátà bí nǹkan ni ókè ọ̀jọ̀gbọ́n nínú iṣẹ́ tíátà kò sí lọ́ọ̀bá sí ẹtì ìjẹ́ ni sọ́jà mùsùlùmí sọ́jà skọ́là lọ sọ̀rọ̀ ọ̀rọ̀ skọ́là mi ni mo bá fẹ́ ṣùgbọ́n wọn ò rí mú ní ọ̀rọ̀ ọgbọ̀n ẹ̀yìn tẹ̀ ń ṣe fídíò torí ẹ rí i pé ẹ kàn ń bẹ́ èbú ni
aláròye gan ọ̀rọ̀ àfáà tí ẹ rò pé ẹ fẹ́ sí kíní ọlọ́run tó fi wá fáà fáà ní ṣúrọ̀ sí ọ̀rọ̀ àfáà ní àwa mú wọn ò rí ti yín mú wá láti lè fi takò torí pé ẹ̀kan sọ pé ìkànnì irú àwọn ẹgbẹ́ wọn ti láì ṣe mùsùlùmí nígbà tó ń ṣẹbọ wọn lè ṣe mùsùlùmí náà nínú ṣé ẹ̀kọ́ wọn yẹn ni tó gbìyànjú jáde kó nẹ́ẹ̀sì inú tó gbìyànjú jáde kó nẹ́ẹ̀sì gan ni pé kéèyàn ọmọ lè kàfárọ̀ ṣẹbọ mùṣírikù alọ́lọ́run ìyọ́nà ọlọ́run ò lè dé bá wọn ẹ ti ń ṣẹbọ àṣọ gbogbo ẹ̀rọ kọ́ wá sí tíá máa ṣẹbọ rẹ lọ ṣùgbọ́n mùsùlùmí bá wọn propagate ẹ̀ wáyé tí wọn ò fi máa fi wọ́n fi áàtì nǹkan dáadáa alimọ́rù máa mọ́ ní àhábà wọ́n máa gbọ́ ọmọnìyàn kan dìde pẹ̀lú gbogbo ọmọnìyàn kọ̀ọ̀kan dìde pẹ̀lú tó bá nífẹ̀ẹ́ sí onífẹ̀ẹ́ sí kọ́ máa ṣe lóògùn àní wọn ó ti gbọ́ ọdẹ lálẹ́ kìámà ẹ tó wá máa gbọ́ ọmọ ta lọ́nà àbíkílẹ̀ máa ń pè wọn ó ní ìgbà tí ọkùnrin tó kú òun àwọn tó rí pé kì í tiẹ̀ sára àwọn nígbà wọn kírun sí la tó fi èyí pé ìpìlẹ̀ ìtààfà àlìyẹ̀kí nìyẹn sì ń sọ náà ní kálukú náà tó ń sọ ẹ máa gbọ́ olóṣàǹfà mùsùlùmí ń fà mùsùlùmí kankan ò sì fà ẹ̀yin lẹ́yìn sáyọjú náà tí àwọn ìgbà kódà in tó súnmọ́ jù ní pé tó bá jẹ́ kó Òṣogbo lẹ́ni yẹn kú sí ẹ má jẹ́ ń tẹ̀yìn Òṣogbo jìnnà sí kò ní ẹ wọ́n káwọn àrùn bọ̀bà gbé gbogbo ń tẹ̀sẹ̀ bí àṣìṣe ẹ̀lọ́ pé kìíní o ṣùgbọ́n wọ́n lè kó ló kú sí kátó àmà rẹ̀ látòṣù àbóṣogbo wọn ti gbókù rẹ̀ lẹ́yìn tí ẹ máa ń sá torí ìbúlẹ̀ máa ń pa ẹni yìí mọ́gẹ́ wà láì ṣùgbọ́n mo sáwọn kan lè kó wọn sí bẹ́ẹ̀ làwọn ará bá fi wò pé ẹwọ ẹjọ́ wọn lọ sí bákan àwọn ará bá ń fà wọn ti wò páwọn làwọn ṣe jẹnẹsà sí ìsìláàmù gidi náà nù wọn ń fà mọ́ra wọn lọ́wọ́ ẹwà àwọn eléré míì tá a dá wọn mọ̀ tí a ń ṣe Ramadan program lápẹẹrẹ ó lè kú bíi pé wọ́n ń jáde sí àwọn nǹkan mi ò ìsìláàmù wọn dá lójú tí ẹ fi hàn tí ẹ bá kú ẹnì kan ò ní sọ̀rọ̀ ọlọ́wọ́ jẹ́ mi gbogbo wọn ogun ẹ̀yin àfẹ́ ìjọ tó lọ́lọ́ ẹ máa sọ̀rọ̀ lọ́bí ọ̀rọ̀ bá lọ́gbọ́n ẹni tẹ́ súnmọ́ àwọn olórin ẹjọ́ kó yé wọn ẹ̀yin náà lẹ́sọ̀ wọn pé iṣẹ́ ayé ni wọ́n ń ṣe ẹni tí ń ṣe tíátà gẹ́ ti gbàgbé sí ayé ni kò gbọdọ̀ mọ́ mú oògùn mọ́ ká tó wá sọ pé ẹni tí á ti lé olóògùn tí wọ́n sọ pé èèyàn gbọdọ̀ máa káṣọ oògùn kọ́nù báwọn ọgbọ́dọ̀ láwọn àbùsálẹ̀ tó ṣe ṣé bí Yorùbá ni ẹ mọ̀jà máa parọ́ tara wa jẹ kí lẹ́yìn fẹ́ kọ́ tara yín sí ọwọ́ àmọ́ àti ọmọ pèsè àbúrò báwọn ó lé sùtù tó ṣe o ṣé sùtù náà ti wọnú Islam ọ̀ndẹ̀ èrè náà ní sàn pé náà àtijọ́ àti mú náà ni ẹni tí ń wakọ̀ náà ṣe bọ́ ń dáa pé ọ̀nà àtijọ́ àti mú rẹ̀ ni kó náà mo bá wọn ṣògùn àjọbọ kó wọn bá wọn bọ̀gùn torí sí ẹrin ní í ṣe àbí yóò bá gbà pé ohun tí àtàwọn sọ fún pé iṣẹ́ ayé ni o òun gbélé sáyé ni o ọgbọ́dọ̀ máa ṣe ẹ̀yọ̀nù ayé ẹ̀yọ̀nù àgbà bọ́tú gbogbo ẹ̀yà àfáà tẹ̀ ń takò ẹ̀ẹ̀rántí gbogbo eléyìí wọn ni wọn ń tọpinpin ẹ dàkú sí àfáà tọpinpin lónà òun lè ṣàdúrà sí nítorí tí àfáà rí lórí fíìmù tí ẹni yìí ṣe tó sì jẹ́ pé ó gúdù bẹ́ẹ̀ láàrin rẹ̀ ni ó tó kọ́ ifá èèyàn kọ́fà ẹ̀yà ni kébẹ̀ kí sáà bá nìkan lọ sàdúrà èmi kò lè sàdúrà àwọn tá a gbádùn a lè sàdúrà so ẹ jí ká máa mọ nǹkan tá à ń ṣe aláwọ̀ bàbá wa tí wọ́n bá lò òde súnú ọmọ tí wọ́n bá lò òde súnú ọmọ tẹ́niyè bá kírun wọ́n lè gbó ọmọ lásán fún ọkàn sọ̀rọ̀ orúkọ rẹ̀ wọ́n làwọn ò ní gbowó kankan bẹ̀ torí pé lágbájá yìí kírun ànábì rẹ̀ tí ó jẹ gbèsè yóò níta ní ọba san torí pé ó ti mọ̀ pé tó ń bá ṣàdúrà ẹ̀mí rẹ̀ àdúrà ò ní lọ bá torí gbèsè tó jẹ ànábì ò ní ẹ kírun sí nǹkan yín la kí ó kò mọ́ ti kù àwọn àfọwọ́ ti máa yọkùn débẹ̀ wọ́n ti máa ti gbogbo ẹ̀ torí owó iná ẹ̀ ní kì í ṣe pé torí nǹkan kan wọn kì í ṣe pé ẹ nífẹ̀ẹ́ wọn lálìkẹ́ àmọ́ sẹ́yìn lẹ́bàá ọdún wájú ọlọ́run gbogbo tí ń kojú ní sẹ́yìn lẹ́bàá kojú rẹ̀ tí wọ́n mílẹ̀ àdúrà wà rùn àbí kí ni túnmọ̀ pé kò sí múnàfíkì ọlọ́run múnàfíkì wà ní ìsìlámù náà ṣe bí múnàfíkì wà ẹ̀ńtẹ́ ẹni pé ń ṣe báyìí ṣe ẹni ẹ̀sẹ̀ pèsè sìn àwọn èèyàn ò rí fídíò yẹn náà ẹ̀yin náà ẹ̀sẹ̀ ń sọ kálukú wọn wábi tó ti wọ kí ní orúkọ rẹ̀ káàkiri ẹsẹ̀ fagidi wá fídíò ẹyọ kan náà lẹ́sìn ní fọ́tò ẹyọ kan ibi tí wọ́n ti wọ́ fìlà tí wọ́n ti tẹ́ni ẹ ti mú kúrán lọ́wọ́ báyìí ẹyọ kan ẹ wá wá ẹ̀mọ iye pósítà tó lóògùn sekọ́nà ọlọ́mú kan tó bá wù lálẹ́ kìámà ni òkú ọ̀run ti kú ẹ dákun sáàfà yẹn sọ̀rọ̀ ẹni yẹn láì dáadé ó ní ilé sàdúrà wà ní ọ̀rọ̀ yìí ò tí ì dìjà àfà ní ilé sàdúrà wọ́n sọ̀rọ̀ láì dáadé àbẹ́ sọ pé ọwọ́ náà ọmọ náà ni ó kò ní dáa fún sáàfà sọ bẹ́ẹ̀ àmọ́ ni wọ́n máa ń ṣépè fún yẹn ní ibo ní ẹ ti ṣépè níbo làfà yẹn ti ṣépè gbogbo ń tẹ́ ń sọ yín tẹ́ ẹjọ́ ní mímọ̀ tẹ́ ẹjọ́ ní mímọ̀ tẹ́ mú tọrọ síbi ntọ́hàn sí yẹn lè yọ sọ ntọ́kọ yorùbá ní kiri kan bí lu gẹ́gẹ́ ni ntọ́kọjú sẹ́nìkan yìí ní ọkọ̀ sẹ́lẹ̀ omi ọ̀hàn sẹ́yìn ẹ̀yọ́ abẹ́rẹ́ àdúrà pé àwọn tẹ́ láwọn ò lè ṣàdúrà àwọn ni wọn ò lè ṣe o àwọn ò ṣe o nítorí pé àjọgbà ọ̀rọ̀ Ramadan tẹ́ni
àjọ kírun ni kódà mo lè jẹ́rìí kó tó kírun jọ tó kú ọ̀yá máa jẹ́rìí ṣe fọ́ parọ́ fún wa ó sì lọ bọ́ lọ pé kódà àjọ ń ṣe báyìí ni mọ́sálásí báyìí ni ti ń kírun gbogbo bẹ́ẹ̀ sí wá ń sọ tẹ́ǹsọ ó yẹ kẹ́ ẹ mú kẹ́ẹ̀dì ni pé lẹ́yìn ìgbà tí MC Olúọmọ ti bẹ́ẹ̀ ní ìṣọ̀rọ̀ kí ẹnìkan wá dìde pé ẹ̀yin mi ní ti ń kírun èmi ni mọ́mọ́ ẹ̀ ààrẹ ní kẹ̀kẹ́ ẹnìkan bọ́ ta pé ẹ̀yin mi ní ti ń kírun láti jọ́nà pọ̀ parun jẹ́ ẹ wá fẹ́ káwọn èèyàn máa ṣẹ̀ṣẹ̀ dáadáa bá ẹ bọ́ lọ́nbẹ̀ yẹn àfa yìí o torí àkùn jẹ gbogbo wa ti ọ̀ ń dá àṣà ní àṣà ní kíní ká àṣà bu ẹ̀sìn àbáláyé ẹ̀sìn wọlé àbáláyé ayé la bá fa ayé la bá mọ̀ ní ṣe báwọn abaláwo náà máa ń kọ ọ̀sán gangan nígbàgbọ́ wọlé dé wọn lẹ́sìn Christian lòdì lọ́sàn gan inú máa ń kí fáwọn ọmọ sọ ayé la bá fa ayé la bá mọ̀ ní àbí wọn láyé kíní mọ̀ ní Islam wọn láyé làwọn bá èèyàn wá tọ́ lẹ́sìn ká àbáláyé ẹ gbàgbé ni kódà ọ̀sán gan ni kíní wọlé dé òun ni Ifá wọlé dé àwọn ò tó sọ Islam ṣáájú ẹ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n tó kọ́ ni náà àwọn babaláwo wọ́n tún kọ́ bá odù fáwọn tí a máa ń ṣe kí ló dé ẹ̀sìn kìíní kan àwọn bàbá yín ṣe bọ̀ kẹ́ tó lọ yọjú àwọn bàbá yín lẹ́sọ pé ayé la bá fa ayé la bá mọ̀ lé ẹni kìíní kan àwọn bàbá yín ṣe bọ̀ àwọn bàbá yín gẹ́gẹ́ ní ẹ̀sọ́ wọ́n máa lé Yorùbá àwọn bàbá ẹ̀ lọ́kọrin o ayé la bá fa ayé la bá mọ̀ lé ọ̀sán gangan nígbàgbọ́ wọlé dé wọ́n ní ìmọ̀lé àbáwọ̀ akọ́ni ń pè mọ̀lé wọ́n láyé láwọn bá ọwá ní nǹkan lẹ̀sẹ̀ àbáláyé só ti di pẹ́yìn lẹ̀ máa ń tẹ̀sí àwọn àfáà tí a ń gbọ́ ara yín tẹ́ nífẹ̀ẹ́ yín ní òjè kárọ̀ àwọn rò pé bóyá àwọn ọ̀rọ̀ lọ́rọ̀ sọ ẹ̀rí ń bẹ́lẹ̀ inú tàn inú gbogbo ẹ̀ látójú bọ̀ ẹ̀sìn wo lẹ̀sìn àbáláyé Islam làbáláyé ẹ̀rí inú Kùránì wà ẹ̀rí inú àdìsí wà ẹ̀rí inú Yorùbá la tó mú wà ayé la bá fa ayé la bá mọ̀ ní ọ̀sán gangan nígbàgbọ́ wọlé dé ṣé dádì mi lọ́kọ́ gbogbo ẹ̀rọ àlóògbò tẹ́ǹdà sí kí ní ká àṣà wa àṣà olùsí ayé òsì gbẹ́ẹ̀kẹ́ lọ bí tí wọ́n ti kọlà fún ọ àṣà Yorùbá kọ́ ni wọ́n kọlà kọ́ wà wọ́n bọ̀ wà látòrí wọ́n máa pàṣẹ ayé rẹ ọmọ àdáre ọdún Amẹ́ríkà ọdún kan London ọdún kan kakíní àtiwọ́tọ̀ wà Nàìjíríà náà àtẹ̀ntọ́ járàbà àtẹ̀ntọ́ jẹgbá ẹ lọ wàlà sẹ́kẹ̀ àwọn aláwòyàn ọ̀lẹ́bì náà ìgbà yín tẹ́ ń tójú bọ́ gbọ̀gbọ̀ tẹ́ ń lọ gbà nǹkan lọ́dọ̀ wọn ni ẹjọ́ báwọn ẹjọ́ yẹn àfa àtẹ súnmọ́ wọn kì í sórí ibú níbẹ̀ ti súnmọ́ wọn ṣùgbọ́n orí ibú ní kẹ́ mọ́ lè sòótọ́ ọ̀rọ̀ inú ibi tẹ́ ẹ̀dẹ̀ bẹ́ẹ̀ ṣé wàá dáhùn téèyàn bá fẹ́ sábòtì sí ṣé wàá dáhùn àwọn máa ń sọ lẹ́yìn téèyàn bá fẹ́ sábòtì wọn òun ni kọ́ máa fi nǹkan bàbá yẹn yàtọ̀ nínú zúdù nínú gbogbo àfa àlẹ́ gbogbo zúdù wọn tún lé kínkà wọ́n tún ń ṣe àfídíò wọn kan láìpẹ́ kojú bí kíní lọ pé aláàjà wọ́n iná ní ọ̀mọ́ kíní kan pé èmi mo lówó torí pé nígbà tí ń tọrọ owó lọ́dọ̀ Ọlọ́run ṣe àlọ́ tọrọ owó lọ́dọ̀ èèyàn ìbẹ́ náà kọ́lọ́n fún mi lówó nítorí wọ́n á lọ tọrọ owó lọ́dọ̀ èèyàn so ṣé yìí lẹ́yìn wá tẹ́fí wá bara yín jẹ́ lọ́dọ̀ kíní ẹ̀ nílé sòtọ́rọ̀ fún ṣé ń ṣẹ́dá mi ò nílé sòtọ́rọ̀ fún kíní ẹ̀ tí wọ́n náà wọ̀ tọrọ owó lọ́dọ̀ èèyàn wọ́n náà wọ̀ tọrọ owó lọ́dọ̀ Ọlọ́run gẹ̀ ń tọ́lọ̀ fún mi asibébì elimi ìnáfà wọ́n sì ní ìdíwọ́ eku ni ṣùgbọ́n èèyàn ọ̀fẹ́ sóòtọ́rọ̀ pé ibi tí àwọn alájí ò ní fa ní kíní kẹ ẹ bá ṣe lọ́ta lónìí tẹ́ǹsì ọ̀dà torí owó àkànjẹ ẹ jọ ń torí tọ́lọ́ ṣé wàlẹ́ mo fọlọ́n ṣẹlẹ̀ rí a nídìí owó ju Central Bank lọ àwa náà nídìí owó ṣùgbọ́n lónìí tẹ́ẹ̀ ní lọ ẹ káwọn ọ̀nù wò ní ṣé bá sọ ni ṣé rí irú ọ̀rọ̀ tá à ń sọ yìí ọ̀rọ̀ téèyàn fi lọ́rẹ̀ ni o ẹgbẹ́ yìí o ìtọ́ ẹ̀yìn ọ̀fẹ́ bàjẹ́ lọ́wọ́ àwọn èèyàn ni o ọ̀rọ̀ téèyàn fi lọ́rẹ̀ ni kéèyàn ní àbálẹ̀ ẹ̀ kí nìyẹn ni o wọ́n kẹ́ sọ̀rọ̀ ń bọ́ta bá ń gbù ọ̀rọ̀ téèyàn fi lọ́ta ni ṣùgbọ́n kéèyàn lọ́ta kó wá dọ̀rọ̀ Ọlọ́run ọmọ pé wọ́n yẹn ra wọn ni ẹ̀dá kò sáà lọ́pàá ìṣẹ̀ yìí aláàṣẹ bọ́ ẹbọ ni Ọlọ́run bẹ́ẹ̀ bá pàdé mi pẹ̀lẹ́sẹ̀ tó kún ogbó orílẹ̀ yìí tí ń bá yẹ̀wò tí ọba ṣẹbọ ń bẹ̀ ń pàdé yín pẹ̀lú àforíjìn ṣùgbọ́n tẹ́ bá wà ń bẹ̀ ẹ̀kẹran kékeré báyìí
in tó jẹ́ wàhálà wọ́ pọ̀ nù àjọ kò sí ní o àwọn onídàkẹ́lọ́rọ̀ àwọn oníṣẹ̀ṣẹ̀ á máa sọ pàtàkì Islam wọ mùsùlùmí yẹn mọ̀rọ̀ jùlọ bẹ̀ tọ́ bá jáde kúrò Islam lọ́ máa ṣẹbọ mọ́ mọ́ sọ máa pé ká da gbogbo ẹ̀ papọ̀ ẹni tí ó bá jáde ọ jáde lọ àwọn bàbá àtànú ò sí báwọn ò sí báwọn ọmọ àwọn àgbàlagbà ní a sì bàtàn wọn ìwọ kọ́ ló sì kọ́ ní ìsúlùkù dáwà ó sì lé bábi táàtì máa ṣe pé fẹ́lẹ́ bọ́rí a sì pé ìfọ̀n ṣùgbọ́n Islam jẹ́ pé yàgbé Islam tèmi yìí ó bíyẹn bá ṣe nǹkan mìíràn yàtọ̀ sí ìkarójú rí ọlọ́run káwọn náà sọ tí a pẹ̀lẹ́ rí wọn náà kí ni pọ́blẹ́mù sẹ́mi mọ́ sọ ní ṣe bọ́ ọ̀rọ̀ Kùránì ni kí máa wà kàjáde wọn kò ṣeé ṣe ẹ̀yin àfà ẹ̀sùn tọrọ ibi tẹ́ ẹ bá dé ọ̀pọ̀lọpọ̀ yín ti débi gíga kódà ẹ ti láwọn owó lọ́wọ́ tẹ́ ẹ lè fi ṣe bísínẹ́sì tẹ́ ẹ ní máa sọ rárá káàkiri òde mọ́ ẹ ti láwọn owó ẹ ti lówó lọ́wọ́ tẹ́ ẹ fi lè ṣe bísínẹ́sì tẹ́ ẹ bó láàánú wa ṣe bá máa sọ nǹkan táwọn yóò fi máa hẹ́lẹ̀ wà nírú nǹkan báyìí ní sponsor tẹ́lẹ̀ lómi ọ̀tún máa nítorí owó ni ẹ̀dá kan irú eléyìí ni wọ́n ní fúwásì kí la fẹ́ gbà mẹ́ má wulẹ̀ parọ́ máa kí sí torí owó wáàsì tí ò lè tó lówó lọ́rùn ẹ̀ mọ̀ kó wáàsì ní máa ń táwọn olówó lọ́rùn ni so ọlọ́wọ́ ṣàánú wa ọlọ́wọ́ ládàá kan sílẹ̀ subhanaka wa hamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin.